Ẹ káàbọ̀ sórí ìkànnì mi Bunmi Adetona. Lónìí mo kọ́kọ́ fẹ́ fi nǹkan hàn yín. Ẹ wo nǹkan tí ẹ̀ ń wò ní. Nǹkan tí ẹ̀ ń wò yìí ni Central Mosque àkọ́kọ́ ní ìlú Porto Novo ní orílẹ̀-èdè Benin Republic. Òun náà ni eléyìí tí ẹ̀ ń wò yìí. Ó sì ní ìtàn tó pọ̀ gan. Tẹ́ bá wò dáadáa ẹ máa rí pé ó jọ mọ́sálásí kọbítí eléyìí tí ẹ̀ ń wò lójú screen yìí. Mọ́sálásí kọbítí tó wà ní Abẹ́òkúta ní Kọbítí area l'Abẹ́òkúta, òun náà ni mọ́sálásí náà jọ. Ṣùgbọ́n wọ́n ní nǹkan tó papọ̀ mọ́ra wọn. Kí dẹ̀ ni nǹkan tí wọ́n ní tó papọ̀ mọ́ra wọn? Ẹ jẹ́ n kọ́kọ́ súnmọ́ náà kí n fi hàn yín dáadáa kẹ́ rí. Nǹkan tí wọ́n ní tó kọ́kọ́ papọ̀ mọ́ra wọn, òun náà ni pé the same set of people ló kọ́. Àwọn tó kọ́ mọ́sálásí yìí, àwọn ẹrú tí òwò ẹrú gbé lọ sí ìlú Brazil ní nǹkan bíi 18th century. Nígbà tí wọ́n dé, òun wá kọ́ mọ́sálásí yìí. Ó dá mi lójú pé ẹ ti gbọ́ Aguda ọ̀jẹ̀ lábẹ́ Gẹ̀ẹ́sì rí. Orúkọ àwọn tí wọ́n kọ́ mọ́sálásí ni wọ́n ń pè ní Aguda. Ìlú Benin níbi tí mo wà yìí. Tẹ́ bá wò dáadáa ṣe ti rí. Wọ́n bẹ̀rẹ̀ mọ́sálásí ní ọdún 1911. Wọ́n dẹ̀ parí ẹ̀ ní ọdún 1935 ni wọ́n parí ẹ̀. Ọ̀kan gbòógì lára ohun tí àwọn Aguda mú bọ̀ láti orílẹ̀-èdè Brazil, òun náà ni iṣẹ́ ọwọ́. Ẹ má gbàgbé pé ní January a lọ síbì kan náà tó jẹ́ pé àwọn Aguda náà ni wọ́n kọ́. Òun náà ni ẹ̀ ń wò lójú móhùnmáwòrán yín yẹn. Jẹ́ kí n kàn mú yín ráǹdì mọ́sálásí yìí kẹ́kọ̀ọ́ rí bí wọ́n ti ṣe ṣe. Nítorí aago kan nìyẹn. Ẹ jẹ́ n zoom in síbi aago náà. Ṣé ti rí? Aago nìyẹn. Then architecture mọ́sálásí yìí tẹ́ bá wò dáadáa, àwọn kan máa ń sọ pé ó jọ church ní nǹkan tí wọ́n máa ń sọ pé ó jọ, ṣùgbọ́n kì í ṣe church. Àwọn kan nígbàgbọ́ pé church kan ní orílẹ̀-èdè Brazil òun náà fi kọ́, náà fi ṣe architect ilé ayé. Mo kà ní ibì kan pé wọ́n lo mọ́sálásí nítorí pé wọ́n ní ìgbàgbọ́ wípé church ló jọ, wọn sì gbọ́dọ̀ máa kírun níbẹ̀. Ìdí rèé tí wọ́n fi kọ́ ìmíì tuntun sí lẹ́gbẹ̀ẹ́ òun náà lẹ ti ń wò ní apá ọ̀hún yẹn. A ṣe ń lọ síbẹ̀ o. Eléyìí tí wọ́n lò nísìnyí òun lẹ ń wò ní ẹ̀gbẹ́ yẹn. Máa fi hàn yín tí máa déwájú yẹn, ṣùgbọ́n ẹ jẹ́ kọ́kọ́ mú yín ráǹdì mọ́sálásí tá à ń sọ̀rọ̀ nípa èyí. Ìlú Porto Novo náà ni a wà yìí, ní eléyìí tó jẹ́ ọ̀kan gbòógì lára àwọn ibi tí òwò ẹrú ti ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀. So ẹ̀gbẹ́ ẹ̀ ni mo mú yín lọ báyìí. Wọ́n ń clean ní gbogbo bíbá yìí lóòrèkóòrè. Mú padà bọ́ sùn. Wọ́n ń clean ní bíbá yìí lóòrèkóòrè. Àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ni mo bá sọ̀rọ̀, ṣé ti rí? Then ó ní nǹkan tí mo fẹ́ sọ fún yín. Ẹ wo blọ́ọ̀kì tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí, ṣé ti rí? Ṣé rí blọ́ọ̀kì yìí? Ẹ jẹ́ n fi hàn yín dáadáa. Irú àwọn ilé tẹ́ ń wò yìí, òun ni wọ́n máa fi ń ṣe decking wọn ní bíbá yìí ní Benin Republic. Tí máa rí fídíò bí tí wọ́n ti ń ṣe decking, máa make sure pé mo fi sínú fídíò. Ẹ jẹ́ ká kọjọ gbọ́ bí blọ́ọ̀kì náà ṣe máa ń dún. Ṣé ti gbọ́? So blọ́ọ̀kì tó máa fi ń ṣe decking ní orílẹ̀-èdè Benin Republic, òun ni eléyìí. Wọ́n máa ń tò ní. Wọ́n máa ń tò òun náà ni. So ẹgbẹ́ mosque tí mo sọ fún yín òun lélẹ̀. Ṣé ti rí from this angle? Ẹgbẹ́ mosque náà nìyẹn. Èrè ni àwọn èèyàn sì ń tà, wọ́n ń rà nígbẹ̀ẹ́ bí. Mo ní owó kékeré kan tí mo lè fi ra nǹkan. Ṣùgbọ́n Yorùbá? O gbọ́ Yorùbá? Kí lélẹ̀? Carrot. Èló ni? Salam alaikum. 200. That's 200 àbí? Ṣé wọ́n máa ń jẹ ilé yìí àbí? Wọ́n máa ń jẹ́ kí ẹ bá bímọ, ọmọ yẹn máa wà kọ́lọ̀ yẹ́lò. Kí ìyàwó yín máa wà ní olóyún. Kó bá ń jẹ́ kí ní ọmọ yẹ́lò ló máa bí. Ok, ọmọ pupa ló máa bí tó bá ń jẹ ilé. Kí lorúkọ tẹ́ máa ń pè níbí? Carrot. Kí ni orúkọ tẹ́ máa ń pè ní Yorùbá? Ṣebí French name ẹ̀ ní carrot? No, bẹ́ẹ̀ni French name ní carrot. Bẹ́ẹ̀ni Yorùbá yẹn a máa ń pè ní èso gâteau. Èso gâteau. Gâteau yẹn ò kí ń ṣe Yorùbá word, bọ̀ ẹ jẹ́ kí n rà.
So mo fẹ́ ra carrot 200 selfa àbí doison àbí oya doison ni mo fẹ́ oní doison o ṣeun. So carrot náà ó ní ewé, mi rò pé a máa ń ta carrot báyìí ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin lẹ ń ṣe mosque. Okay. Tí wọ́n ti ṣe síbí. Nígbà láíláí ṣọ́ọ̀ṣì ní tẹ́lẹ̀. Ṣọ́ọ̀ṣì ní tẹ́lẹ̀. Église ní tẹ́lẹ̀. Église ní en 2011 moi j'étais né mo sọ pé ṣọ́ọ̀ṣì ń tẹ̀ táwọn ìtàzù ilé ẹwọ́ báyìí náà ṣe fídíò wà ní fòmí ebi mosque ní tẹ́lẹ̀. Mosque náà ní lẹ́yìn ọ̀nà àwọn èèyàn àdúgbò àwọn Benin wà tí wọ́n mú lẹ́rú lọ sí Brazil àwọn náà dé pẹ̀lú plan pẹ̀lú structure yẹn. Náà fi hàn pé bàtà wọn dé òjò báyìí làwọn ọmọdé kí làwọn lè fi ṣe. Bàtí gbogbo yẹn parí fún wọn ní ẹ̀dá pé bá a sọ di mosque. Mosque náà sọ dáa ní sọ di mosque central mosque. Náà fi mú lù báyìí náà kọ. So central mosque ìlú Porto Novo àbí Benin lápapọ̀. Benin Cotonou mosque tó fi tóbi jù ní Porto Novo ní Benin. Òun ní central mosque. Porto Novo ní sìn. Ṣé wọ́n dẹ̀ ṣe ń lò dì sìn? Wọ́n lò lílò tó ń lò nígbà tí ṣe pé bóyá wọ́n máa ń ṣe everyday. Ó bá di Friday wọ́n máa ń ṣí ẹ̀gbẹ́ náà lọ orí tí mo ní mo fẹ́ mú ìgbà wọlé wọ́n máa ń gbàgbẹ́ wọlé lọ́ba kejì náà tán wọ́n fi mọ́ ń tì. Bẹ́ẹ̀ tí n kò wá ń bẹ̀ yẹn ti pọ̀ jù gan-an. Nínú tí mo gbọ́ nínú kan kódà wọ́n kọ sí plate tó wà lọ́wọ́ wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí kọ láti 1911. Wọ́n parí ẹ̀ ní 1935. Wọ́n parí ẹ̀ ní story tẹ́mi gbọ́ wọ́n mọ̀ bóyá òótọ́ ni. Nǹkan tó ń kọ sínú èmi náà ti kà á nìsín ọ̀dọ́ kọ síbẹ̀ ni. Bóyá òótọ́ ni bóyá rọ ni wọ́n ń torí wọn tí ìdílé nígbà náà. Ó ti yé mi ẹ ṣe. Ádámù lórúkọ tèmi but àtijọ́ náà ti kọ́ mosque ni. Nǹkan táwọn sọ yẹn náà àwọn kan máa ń nígbàgbọ́ pé church náà ni ní tẹ́lẹ̀ torí structure church ni so àwọn kan máa ń nígbàgbọ́ pé bóyá church ni bóyá torí àwọn cathedral tó wà ní Brazil wọ́n ṣe máa ń rí lélẹ̀ and irú mosque yìí kò ń ṣe bí nìkan ló wà tẹ́ bá mọ bí tó wà ní tẹ́ bá mọ bí tó ń pè ní Abẹ́òkúta mọ́sálásí kọbítí lábẹ́òkúta wọ́n ti ṣe kọ náà nìyí ṣó ti yín báyìí so ó ti yẹ nǹkan tí mo sọ so tó máa sọ pé church ni wọ́n ṣe àṣìṣe ẹ jẹ́ kí n máa ṣe kíní mi lọ a ṣì máa wọnú ẹ̀ tó bá ti ok so mosque náà ní ilé mo dá mi lójú pé building tó fẹ́ kọ́ síbi torí ilé alájà náà máa ń kọ́ lọ́pọ̀lọpọ̀ ló jẹ́ kẹ́ rí block tó máa fi ń ṣe decking yẹn and ẹ wo structure yẹn this structure is so massive and mi ò lérò pé a lè rí irú àwọn nǹkan báyìí mọ́ ní ìsinyìí pàápàá jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà mi ò lérò pé bóyá any organization lè kọ́ nǹkan tó lè jẹ́ of this standard and mo rọra rí crack kan lókè bẹ́ẹ̀ mi mọ̀ bóyá ẹ lè rí ẹ jẹ́ kí n zoom in sí kẹ́rì crack tí mò ń wò ní ẹ jẹ́ kí n mọ̀ pé amọ̀ ni wọ́n fi kọ́ kò ń ṣe block ṣẹtiri nǹkan tí wọ́n sọ so tẹ́ bá wo crack tó wà bẹ́ẹ̀ ó sọ wípé amọ̀ ni wọ́n fi kọ́ then foundation ẹ̀ níbí àpáta ni foundation ẹ̀ níbí ṣẹtiri báyìí ṣẹtiri then mo fẹ́ wo texture wood náà mo fẹ́ wo texture wood tó ń fi kọ́ kìíní mo fẹ́ wo bó ṣe ń dún ṣe ti gbọ́ bó ṣe ń dún so coin ni mo fi tí mo gbà ń bi carrot tí mo rà lẹ́ẹ̀kan ẹ̀ òun ni mo fi ń kàn ẹ̀ ẹ jẹ́ kí a tún wo láti ẹ̀yìn bíbá yìí jẹ́ ká wo structure yẹn láti ẹ̀yìn bí mo sì máa mú yín round ẹ̀ àmọ́ ẹ kúṣẹ́ o ẹ ká sàn lọ́nà
So structure mọ́ṣáláṣí náà ní láti wí báyìí. Like mi sọ fún ilé kan, the new one yẹn, òun nìyẹn ní ẹgbẹ́ lọ́hùn yẹn. Ṣètìrì. So nǹkan tó kàn sí ni pé mo ṣì ní 3 selfa ń bì báyìí. Mo ṣì ní 3 selfa tí mo fẹ́ ná. Èyí tí mo kọ́ tí mo fẹ́ fi ra. Èló lọ́sàn yẹn? Èló ni? Èló ni pọ́n? Mi mọ iye tẹ́ ń pè ní pọ́n. Mẹ́fà lélẹ̀ báyìí. Irọ́ o ní ẹyọ ó ti dá báyìí. Irú eléyìí nìkan mo fẹ́. So 100 selfa ni mo fún ẹ. 100 selfa jẹ́ ó jẹ́ 2,500 naira ní owó Nàìjíríà. So mélòó lẹ máa fún mi bẹ́ẹ̀ màmá? Mẹ́ta. Oh, okay. Oh no, mẹ́ta ti wà okay. Mẹ́ta ti wà okay. Bẹ́ẹ̀rọ. Porto Novo náà lórúkọ ibi tí a ṣì wà yìí. Bẹ́ẹ̀ sì ni mo lè sọ fún yín pé ó tún ní orúkọ tí wọ́n máa ń pè nílẹ̀ Yorùbá, wọ́n máa ń pè ní Àjàṣẹ́. Ó tún ní Ègùn, orúkọ tí wọ́n pè ní Ègùn ṣùgbọ́n mi ò rántí orúkọ náà lára yìí. Ok, bẹ́ẹ̀ ni àjọ wa náà ni bẹ́ẹ̀ ni. Ẹ má wọrí, ó ti dà bẹ́ẹ̀ yẹn. Ẹ ṣeun. Ẹ jọ kí lélẹ̀ yàn. Ẹ̀yin àti alápò márùn-ún yìí, ìyá yìí àpò márùn-ún wọ́n like. Ìyá yìí ẹ wò ìyá yìí wọ́n like àpò márùn-ún. Ṣé iye owó orí yín ni àbí èyí tó fi hàn yín yẹn. àpò márùn-ún? Èmi ò lápò márùn-ún. Mo ní ilé. Ṣẹ̀bọ, kí ni ìtumọ̀ ṣẹ̀bọ? Ó dà. Ó dà bẹ́ẹ̀. Ok, ẹ ṣeun. Kí ni ìtumọ̀ mẹ́? Kí ni ìtumọ̀ mẹ́? Ọkùnrin. Egun. Ok, kí ni ìtumọ̀ mẹ́ lẹ́gùn? Àwọn ilé, ok. Ẹ ṣeun. Ẹ kúṣẹ́. Ẹ jẹ́ síbẹ̀. Ẹ jẹ́ síbẹ̀. Àwọn ará Porto Novo wà friendly gan lọ́pọ̀lọpọ̀ torí wọ́n ní táwọn bá wá síkò àwọn máa ń yọ àwọn lẹ́nu fowó báwọn sọ̀ọ́lẹ̀ wọ́n á gbowó lọ́wọ́ àwọn ṣùgbọ́n kò sí èèyàn kankan tó ń béèrè owó lọ́wọ́ ti tèmi bó ṣe yẹ pé wọ́n tún bá mi ṣe àwàdà nílé ìtumọ̀ mọ̀ pé àwọn ará Porto Novo wọ́n dá lọ́pọ̀lọpọ̀. Àwọn èèyàn mọ̀ pé Porto Novo òun ni capital Benin Republic. Wọ́n máa ń rò pé Cotonou ni, kì í ṣe pé wọ́n fi ṣìkà. Èèyàn ò lè tọ̀. Ó yá gbàngbà jẹ́ kí n. So mo ṣe ní 200 selfa níbi tí mi mọ̀ pọ̀ tí mo fẹ́ fi ra. Kàkà tí màá fi ra nǹkan. Ó yá gbà. Ó yá gbà. Mẹ́ta ni o. Fún mi lẹ́yọ̀kọ́ sí. Ok. Ní méjì wá. Kò pé mọ́. O ní pépà kankan. Ẹ wo owó ìlú Nàìjíríà ti bá. Ó yẹ bá wa ṣe ilé. Ẹ bá wa ṣe. So nǹkan tí mo fẹ́ ṣe ń sìn ni pé mo fẹ́ màmá ẹ má bínú màmá ẹ má bínú à ń lọ sẹmẹ street báyìí ni
So nǹkan tó kù tí mo fẹ́ ṣe ń sìn ni pé mo fẹ́ mú yín round kẹ́ ẹ wo àwọn Portuguese architecture tó wà nílùú yìí, Portuguese architecture tó wà nílùú yìí. So àwọn nǹkan tó kù tí mo fẹ́ fi hàn yín nìyẹn. So màá wá ọ̀kadà ń sìn tó máa gbé mi round ìlú yìí láti fi hàn yín bí ìlú náà ṣe rí. Ó dàbí ọ̀nà tó wọnú mosque náà ni. Ó dàbí Portuguese area ní Badagry. Tẹ́ bá ti mọ Badagry ṣe rí tẹ́lẹ̀, tẹ́ bá kọjá ní Badagry ẹ sì máa rí oríṣiríṣi àwọn Portuguese structure níbẹ̀ tó jẹ́ pé bí wọ́n ti ṣe máa ń kó àwọn ilé ní Brazil láyé john. Ṣe mọ̀ pé Brazil náà ló colonize Portuguese ló colonize Brazil. And one thing ni pé ìlú tá a wà nínú yìí, Portuguese ló kọ́kọ́ ń ṣe ìṣàkóso ìlú yìí kó tó di pé àwọn France ṣe wá gba ìṣàkóso ìlú lọ́wọ́ wọn. So bó ti ṣe rí òun náà ni mo sọ fún yín yẹn. Ẹ jẹ́ kí n mú yín lọ sí àdúgbò.